Olá Akéwì tún ti dé ṣẹ̀kẹ̀rẹ̀ tí erin oníbàáròde ìbànújẹ́ láéláé. Òní ni àyájọ́ ọjọ́ bíi Dr. Adétòkunbọ̀ Fásì Yusuf. Ẹ kú ọdún àṣeyíṣẹ́ mi tọmọtọmọ. Ẹ̀wẹ̀ só ọmọ alárẹ̀ o, Adétòkunbọ̀ ọmọ alárẹ̀ o, ọlọ́jọ́ ìbí òní o, ẹ kú oríire. Ẹ̀wẹ̀ só ọmọ alárẹ̀ o, Adétòkunbọ̀ ọmọ alárẹ̀ o, ọlọ́jọ́ ìbí òní o, ẹ kú oríire. Olúdáyé o, ẹkùn má ti ka lẹ́yìn, adúró gbọ̀ngbẹ̀ lẹ́yìn aṣọ òdodo. Àdìtú o, àwa márìndín tẹ́nikẹ́ni ò lè rí di ẹni ọba mi òkè mo ṣe bàrẹ́. Dr. Adétòkunbọ̀ Fásì, ẹ kú ọdún, ẹ kú ìyèdùn, àṣeyíṣẹ́ mi nínú owó nínú ọmọ. Ìjíǹjí tí mo jílé bàbá mi, Olúwatóyìn Òsénì ló pè mí sórí aago. Ó pé Olá Akéwì, gbéra nílẹ̀ kó wá bá mi kí bàbá mi dáadáa. Ó gbé bá mi kí ọlọ́jọ́ àbí òní, ó lẹ́ni iyì ẹni ire ni. Dr. Adétòkunbọ̀ Fásì, mo ní o gbéra ńlẹ̀ ó dìde. Òǹṣó mo fẹ́ sìn ó gba bọ́ọ̀lù àwọn bàbá tó bí ọlọ́mọ lọ. Òun kì í ọ́ bí ológun ẹ̀rọ. Òun kì í ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. Òun kì í ọ́ bí ológun kẹ́kẹ́. Òun kì í ọ́ bí ọlọ́gbọ̀n abájá. Ṣé bí ìrìnnì ni ìkíni ni ìjẹ́ni? Dr. Adétòkunbọ̀ o, ṣé bí wọn lọ́wọ́ ní ìlú Ìjẹ̀bú Òde, ọmọ Awùjalẹ̀, ọmọ alọ́jọ́jọyè, ọmọ afọ́n bí ẹni fọ́yangan, ọmọ aládìyẹ ògógó mọ̀gà, ọmọ adìyẹ bà ló pọ̀ mí lílí ara òrokùn ara ọ̀rá adìyẹ. Ìlẹ́ ọmọ adúrúmọdé o, ọmọ adúrúmọ̀ṣù pẹ́dìyẹ jẹ́, ọmọ òṣè ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀, ọ̀yọ̀ máyọ̀ mọ́ ohun tó ń ṣe ni ò lè pa ni, ọmọ dúdú lé òmọ bẹ̀ǹsẹ̀ ìjọ sí pupa tó mọ̀ ṣe rájò, ọmọ mọ̀rẹ́yẹ màmá àròkò, mọ̀rẹ́yẹ màmá àròkò, mọ̀rọ́kò tó ẹ̀yẹ máa ti lọ. Dr. Adétòkunbọ̀ o, ṣé bí wọn lọmọ ẹlẹ́kùnlé àdéwúre, oríjẹ ń dàbí onílé ni wọ́n fi ń pè ìtàn Ìjẹ̀bú owó ni, kélébé Ìjẹ̀bú owó ni, dúdú Ìjẹ̀bú owó ni, pupa Ìjẹ̀bú owó ni, gbogbo ọmọ Ìjẹ̀bú tí mọ̀mọ́ o ní wọn lówó lọ́wọ́. Ìran bàbá yín mà ló náwó kó òyìnbó tó dé, òyìnbó dé tó lówó náà pọ̀ jaburata nílé bàbá tó bí ọlọ́mọ. Mo ní ẹ ti ṣọdún ike tún ṣe mí tọmọtọmọ, nínú owó, nínú ọlá, ìgbéga ìkúbalẹ̀ ọ̀rọ̀ ní tirẹ̀ lọ́jọ́ gbogbo. Mo ní kẹ́ ẹ gbó, mo ní kẹ́ ẹ tọ́, mo ní kẹ́ ẹ fọwọ́ pa òfin ègìjọbì láṣẹ àdáni ìwáyé. Kò sí bó tilẹ̀ ń kẹ́ pẹ́ láyé tó ẹ ní mo sáré ọmọ. Ìgbà ọdún kan máa ní o, àṣeyíṣẹ́ mi lọ́lá Ọlọ́run ọba.